صلى الله على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم. mo dúpẹ́ fún Ọlọ́run Ọba, mo sì fi ìyìn fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Mo fi àsìkò yìí kí gbogbo àwọn mùsùlùmí pátápátá pé a kú òǹgbẹ ẹ̀mí ò rẹ́yìn oṣù. Gbogbo àwọn ọmọ ìyá náà táwọn náà sì ń gba lẹ́ǹsì lọ́wọ́ Ọlọ́run Ọba kò ní dá òǹgbẹ yín, kò ní dá lù yín lára. Ìfẹ́bípanú náà Ọlọ́run Ọba yóò jẹ́ kí ẹ bá níbi tó gbé ti lérè. Ọlọ́run Ọba kò ní fi ẹnìkankan wálẹ̀. Iṣẹ́ ọwọ́ kálukú Ọlọ́run Ọba yóò fi dá kálukú lẹ́jọ́. Kò lóore nú láti pé kí ẹ̀dá kan kó sọ fún pé òun fẹ́ paná gbogbo ọmọlàkejì títí ẹ̀ láyé ọ̀yà ní gbòòrò rẹ̀ mọ́. Ìwọ mọ̀ ń lọ ni pé tó bá di kándù mú tẹ́nìkejì náà di kándù mú tẹ́jọ wà lágbègbè kan náà tó wá lọ fẹ́ pa kándù tẹ̀ pé torí kí títẹ̀ kó lè mọ́lẹ̀ sí kó lè mọ́lẹ̀ kọjá àwọn àbátọ́ mọ́nà lẹ́wọ̀n. Èèyàn lè pa kándù ẹ̀ ní kándù kó pé torí pé kí tòun kó lè bá fi gbòòrò. Iná nìkan táwọn òyìnbó náà máa wí. He who shall destroy in order to succeed should await destruction at the doormouth of his own success. Gbogbo ẹni tó bá ti dúndùn pé òun fẹ́ bá tọmọlàkejì jẹ́ ni nítorí pé kóun lè bá àrọ́ náà lọ kóun náà mọ retí tí wọ́n bá tiẹ̀ jẹ́. Gbogbo ẹni tó bá dúndùn pé ọmọ ọlọ́mọ kọ́ lọ́n bá tọmọ ọlọ́mọ jẹ́ tóun náà bá bímọ bá tiẹ̀ náà jẹ́. Gbogbo ẹni tó bá ní babó olórí burúkú ni kọ́mọ̀ mọ̀ pé bàbá ti tòun náà tó wà nulẹ̀ olórí burúkú ni. Ẹni tí ó bá ti lè kẹ́kọ̀ọ́ látara babá níta dégbe ẹ̀kọ́ kan nìyí o, good or bad, mo lè fi ṣe mi ò lè fi ṣe ni kó jókòó kó ro ọpọlọ rẹ̀. Tí àgbàlagbà ẹni tó bá fi wo dàtòsòsò tó bá fi wípé àgbàlagbà kan olórí burúkú ni kọ́ pé bàbá tó bí ọ orí burúkú rẹ̀ ó ju tẹlòmíì lọ torí pé orí burúkú bàbá rẹ̀ ń lọ jẹ jáde lára rẹ̀ lójú kọ ọmọ rí àgbàlagbà torí pé ò ní ọ̀wọ̀ fún àgbàlagbà nínú ilé. Gẹ́gẹ́ bí èyí tí Barrister fi kọrin pé bọ̀wọ̀ fún ìyá àti bàbá rẹ̀, kì í ṣẹni tó bí wa lọ́mọ nìkan kọ́ ni à ń sọ, kódà bó sì pé jọ́ kan ṣoṣo péré ló fi jù ẹ́ lọ. Ìwọ́n fẹ́ wá pé lágbájá olórí burúkú ni àwọn ọ̀dọ́ olórí burúkú ni ìṣàìmọ̀ pé kì í kọ́ sọmọ rẹ̀ níbẹ̀. Gbogbo ẹni tẹ́ bá ìjọba ti lè wúrú bàbá yẹn sí àgbàlagbà níta kẹ́ mọ̀ pé kò sọmọ rẹ̀ kankan níbẹ̀. Tẹ́ bá rí pé àáfàá kan bá ha kẹlẹ̀bẹ̀ káàkiri bí kìnìkan àwọn olórí burúkú àáfàá kan àwọn kìnìkan kẹ́ mọ̀ pé kò ní ìpìlẹ̀ tó dáa. Wàláì kẹ́ ẹ mọ̀ wípé àfààyàn kìí ṣẹni tó ní ìpìlẹ̀ tó dáa. Àkọ́kọ́ náà kó tó di pé máa lọ síbi ọ̀rọ̀ Ìmáàmù Ọ̀fà, mo dúpẹ́ fọ́lọ́run gba wípé àwọn nǹkan tí mo máa ń sọ fáwọn èèyàn wa Ọlọ́run tún ní kí n fi ẹ̀rí bẹ́ẹ̀ lélẹ̀ lánàá lẹ́kọ̀ọ́. Mo lọ sí kóòtù kan ní Òyìnbó lánàá. Kí ló gbé mi lọ sí kóòtù yẹn? Ìwé ẹni ìwé kóòtù yẹn ni. Kí ló gbé mi lọ sí kóòtù yẹn? Ẹ bá wò dáadáa, fóònù nọ́mbà mi wá lọ́wọ́ lókè. Fóònù nọ́mbà tí mo lò ní kìí ṣe ti fóònù, kìí ṣe ti nọ́mbà tí wọ́n gbà mọ́ mi lọ́wọ́ táwọn ọlọ́pàá gbà láti sọ di property wọn, kìí ṣe yẹn. Mo ń báyàn lẹ̀ ni. Ẹgbẹ́ mọ̀mọ́ tẹnu mọ́ fún yín gbogbo gbà pé tí mò ń ṣe yé mi. Ẹni yìí mi ò mọ imí tó sú àti ìyá àti bàbá rẹ̀ mi ò mọ̀. Kò mọ ìyá àti bàbá mi. Ìlú òyìnbó ló wà, Italy ló wà, èmi wà ní Nàìjíríà. Ṣùgbọ́n nínú àwọn content tá a máa ń ṣe, nínú àwọn analysis tá a máa ń ṣe lórí ìjàngbara wọn hate lágbájá wọn rẹ́ lágbájá jẹun rí lákàṣègbè ṣe, she happens to like me very well. Kò sọ̀rọ̀ tí wọ́n bá sọ nínú àwọn content tá a bá ṣe pẹ̀lú àwọn èèyàn mi tá a máa ń ṣe. Nígbà tó ojú kan náà láwà, èyí tí Taofiki bá sọ ní táwọn tó bú bá sọ náà lákàn máa ń wò àìkí ń wò mí. Kò jẹ́ káwọn ẹlòmíràn mọ̀ pé kódà wọ́n máa jáde nínú àwọn programs mi káàkiri. So kó má ti rí nǹkan tí wọ́n bá ṣe ni yóò make comment. Ọwọ́ àdìjọ́ kan wá make analysis lórí Nàìjíríà tí ó jẹ́ kí ó káwọn fẹ́ wá ṣe nǹkan ní Nàìjíríà náà ni pé ìrẹ́jẹ ti pọ̀ jù.
ó lẹ́tọ̀ọ́ bí wọ́n bá lọ́wọ́ rẹ̀ tó bá tún lọ rí fẹjọ́ sùn àwọn tó tún padà lọ rí àwọn tó lọ fẹjọ́ sùn yẹn nígbà tó bá tún ṣe tán fúnra ara àwọn tó lọ rí fẹjọ́ sùn yẹn àwọn gangan fúnra ara wọn ó tún padà sọ́dọ̀ ẹni tí ọṣẹ tó ń fẹjọ́ sùn lé lórí lópin ìgbà tó bá ti lówó lọ́wọ́. So where is the law? mo wá mẹ́ta àbí mẹ́rin nínú àwọn fídíò tó ti ṣe sẹ́yìn nínú àwọn studios tó ń ṣe òyìnbó ni ohun tó lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ foríjì mi o ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sọ kẹta lọ́nà mi lóyìnbó sọ tábà ti sọ níbi wọn ní sùkò kọ̀ bá kúkú fẹ̀ kan sọ Yorùbá àwọn ọba jẹ́wọ́ pé àwọn ògbó òyìnbó láti pé kan fún ẹni tó bá gbọ́ òyìnbó láti bá wọn ṣe ibi tí mò ń lọ gangan kọ́ yẹn kí ni mo fẹ́ fà jáde ni pé ó bẹ̀rẹ̀ sí mo make àwọn different type of comments inú comment yẹn mo wá appreciate ẹ̀ ìjọ kan ó pè mí ó fún mi lówó látijọ́ tí account number mi tó ti bọ́ sí lọ́wọ́ ìjọ tó bá mi sí lára ó send owó sí mi akájọ ń sọ̀rọ̀ ni mo láti pé kí n appreciate ẹ̀ ó wá sọ fún mi wípé n tí ò jẹ́ kí àwọn máa feel láti bá wọn fẹ́ wá invest ní Nàìjíríà ni pé 90% of gbogbo àwọn táwọn fi sọ pé bó ilé ṣe wù àwọn wá tó yìí sọmọ Ògbómọ̀ṣọ́ kì í sì tún ṣe mùsùlùmí bí lè ṣe wù àwọn wá tó nínú gbogbo ìran lọ́wà àwọn tẹ́ ẹ bá fi àmánà lé lọ́wọ́ wọ́n jẹ àmánà wọ́n tún wá máa lépa ẹ̀mí àwọn táwọn lọ ṣe wàhálà táwọn lọ ṣe wọn ò mọ́rú ìyà sẹ́ni tí ń jẹ àwọn níbi táwọn gbé ti ń ṣe ní kódà kí n lè bá a mọ̀ ilẹ̀ kan bẹ tó ń lọ rírà sí Lẹ́kì tó ń bẹ̀rẹ̀ sí mọ́ sanwó díẹ̀díẹ̀ at the end of the day communication gap náà bá fi sí láàrin ẹ̀mọ̀dá mọ́ wọ́rí wọ́n bá fún pé tó bá di nǹkan bí in the next 3 months wọ́n ṣàánú allocate ilẹ̀ fún tó bá sì kí nínú àwọn táwọn ta property yẹn nígbà tó jẹ́ pé ọmọ ìpèsè tí mò ń ṣe aside from wípé mò ń dú fún ẹ̀tọ́ ọmọlàkejì mo á sọ fún mo ní kó mọ̀ wọ́rí bínú ṣe bí mi nìyẹn mo ní pẹ̀lú ògo Ọlọ́run gbogbo tó lọ́n bá fún mi lágbára máa ṣe lórí ẹ̀ mo láwọn lọ́yà lọ́wọ́ so mo láti sọ fọ́kàn nínú lọ́yà ni Barrister Irabor pé báyìí ni torí ó ti bá mi gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kalẹ̀ ní prison yard ọjọ́ kejì mo bá rí Barrister Abdulkareem mo ṣe rí Barrister Abdulkareem ní wá bọ̀bọ́ yìí ọmọ Ẹdó ni obìnrin Ẹdó ni ó lè má fẹ́ láìkí pé kọjá pé kéde àwọn ohun handle kì nítorí ìlú ètò fi sọ̀rọ̀ Barrister Abdulkareem I want you to handle this case ló bá handle rẹ̀ he's still the person managing this case up till now Barrister Abdulkareem bẹ́ẹ̀ náà àwọn adájọ́ sáré ó wá s'Ògbómọ̀ṣọ́ níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ní àjò yìí náà àwọn tí mo kó wá náà lọ́yà tó ń tẹ̀lé mi gbà náà wọ́n bá wá s'Ògbómọ̀ṣọ́ mi ò jìn sọ́gbùn pàápàá lórí nǹkan tí mò ń ṣe so tẹ́ bá rí tí mo bá pé ọlọ́pàá gbé mi ọlọ́pàá ò gbé mi gbogbo bá mo ṣe lè ṣe mo bá wà lọ́dọ̀ ọlọ́pàá mi bẹ́ẹ̀ ẹ̀kọ́ ta àkọ́ tí mo gbọ́dọ̀ mo fẹ́ mọ̀kọ́ mo gbọ́dọ̀ respect òfin màá dẹ̀ humble ara mi mo ti mọ̀ pé pátápátá ó pẹ́ pátápátá ìlú rẹ̀ níjọ́ mẹ́ta ni kò gbọ́dọ̀ kọjá ọjọ́ méjì ni tí ò bá ní nǹkan míì nínú tó bá ti di ọjọ́ kẹta ó di kóòtù nìyẹn tá a bá sì dé kóòtù máa padà lọ lé mi pẹ̀lú ọlọ́pàá ọ̀tún ní nǹkan kan ṣe mọ́ that is tó bá jọmọ́ criminal case but kí ni mo ń try láti sọ fún wa ni pé mo ń láti file case fún obìnrin yìí on her own behalf and today we thank God the case has started being hearing tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán tari case yẹn dànù kò ṣeé ṣe torí pé àwọn eléyìí lówó lọ́wọ́ kì í ṣe gbọ́dọ̀ wà nìkan náà tí ń tàkà owó àwọn eléyìí lówó lọ́wọ́ gidi gan wọ́n pẹ́ káwọn èèyàn wá ara rẹ̀ tó ń gbowó rẹ̀ tó ń jókòó lórí ilẹ̀ mọ́lẹ̀ tẹ́ bá ṣe báyìí tó ń pariwo most especially àwọn tó wà nílùú òyìnbó yìí náà wọ́n sọ pé àwọn ara rẹ̀ lọ́wọ́ torí pé wọ́n pé lẹ́yìn náà ń bẹ nílùú òyìnbó but today ó ní èmi ní Anthony fún ọmọ obìnrin yẹn orúkọ tèmi ló wà nínú bí láti bá gba owó rẹ̀ nígbà pé tó ń bá gbà tán nínú Zubair Muhammed Taofeek èmi ní Anthony fún láti bá gba owó rẹ̀ Ọlọ́run wọ́n fàṣọ yìí wa wọ́n fàyà mọ́ra lọ gbogbo tí ayé bá fi rí tó máa fi ń gbọ́ ti wa tó sì fi ń nífẹ̀ẹ́ wa tó sì fi ń nígbàgbọ́ ní òdodo tá à ń sọ fún wọn Ọlọ́run bá àìní lè sọ òdodo mọ́ Ọlọ́run má fi sínú ọ̀rọ̀ wa Ọlọ́run má jẹ́ kí ojú kòkòrò tọrọ kọ́bọ̀ tí ẹnìkan tó yẹ pé òun náà ẹrú ni níwájú Ọlọ́run
tó ń náwó àmọ́ sáré láti wá fẹ́ mọ̀ mú àwọn èèyàn bíi tiẹ̀ tí wọ́n fẹ́ wá fẹ́ sọ wọ́n dẹrú táwọn kan ó sì tún wá mọ̀ ọmọ lórí tara wọn lọ́pọ̀ lórí sọra wọn dẹrú ọlọ́mọ kàwá kún wọn àti gbogbo ẹni tó bá jókòó ti òdodo ńlá tó lè gbà pọ́ lọ́wọ́ bá nìkan nímọ̀ yóò ní nímọ̀ tó ní. So àwọn similar thing bí irú nǹkan kìí ṣe pé àgbà imamship mo láwa àgbà imamship kọ́ ni nǹkan tí mo fẹ́ sọ fún yín tó jẹ́ similar thing tó jáde ní court mo tó ń bá pàdé nínú àwọn ẹ̀kọ́ tí mo mọ̀ rí mo bá lọ sí court most time tó ń sọ fún pé mo mọ̀ rí. Ó ní pé ọlọ́pàá ò ní right láti bá yẹn gba gbèsè kò sófin náà béèrè lọ gbogbo ọlọ́pàá láyé yìí kò sófin tó ní kí ọlọ́pàá lọ bá yẹn gba gbèsè. Òfin wà lórí pé ó gbá mi lẹ́sẹ̀ gbọ́ lẹ́sẹ̀ ó ti di assault nìyẹn. Insult yàtọ̀ sí assault. Mo bá insult ẹ tí ò bá tẹ́ ẹ lọ́rùn wàá lọ sọ fún lọ́ọ̀yà rẹ ni lọ́ọ̀yà rẹ ní ọkọ̀ petition against mi yóò kọ́kọ́ warn mi ọ̀sọ̀ nǹkan báyìí mo fẹ́ lásìkò bàbá yìí sígbó bàbá yìí tó o bá withdraw rẹ̀ máa lọ sí kóòtù máa sì claim nǹkan báyìí wàá ti sọ tó fẹ́ claim fún òun ní ọ̀sáré pé nǹkan tó fẹ́ claim yẹn kó wọ́n bá claim lórí òun ní ó gbà àwọn èèyàn dìde láti bẹ̀bẹ̀ kò rí bẹ́ẹ̀ dákun má bínú dákun má ṣe kínní yóò parí síbẹ̀ tó bá wá parí síbẹ̀ tó bá meet up tó bá jọ mọ́ pé fúnra yín lówó náà fúnra yín tẹ́ bá fúnra yín lówó fúnra yín. Ṣé ẹ̀yin èèyàn wa most especially àwa mùsùlùmí tó yẹ pé a kọ̀ láti wá ìmọ̀ kún ìmọ̀ nǹkan tí ó bá yé wa ká tó máa dwell sínú rẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́rọ̀ ká tó máa rí mọ́ gánú sí i bí àṣà wá sí Àyìndé ó ní pé gbogbo nǹkan láyé yìí ló ń fẹ́ kéèyàn máa wá ìmọ̀ ní lórí rẹ̀ kó tó mọ nǹkan tí ó ṣe. Ẹ mọ̀ dá sọ̀rọ̀ tẹ́ ẹ mọ̀ most especially ẹ wàá fi pé gbogbo nǹkan pátá ńlọlọ́pàá ọba yanjú ọlọ́pàá máa fọlọ́pàá gbé ọ máa fọlọ́pàá gbé ọ máa fọlọ́pàá gbogbo ìgbà tẹ́yìn tí fọlọ́pàá gbé àwọn èèyàn èwo ni ọlọ́pàá fọwọ́ ara rẹ̀ fọwọ́ sọ̀yà fún yín pé ẹ mọ̀ wọ́ọ̀rì à ń lọ sí kóòtù ni torí wọ́n ti mọ̀ pé táwọn bá dé kóòtù tọ́rọ̀ bá tónítọ̀ ń bá wọn tó wọ́n jẹ̀bi. Ọlọ́pàá yìí báyàn múyàn torí pé ó bú mi kò bú mi ó bà mí lórúkọ jẹ́ kò bà mí lórúkọ jẹ́ your competition ni ó gbọ́dọ̀ ní lọ́ọ̀yà. At the end of the day wàá lọ rí discover pé ìwọ́n tọ́lọ́ rí pé ọlọ́yà àwọn ọlọ́pàá tó sọ wọ́n di solicitors rẹ tó ní lọ́ọ̀yà ní lórí bónítọ̀ ń ṣe náwó lórí lọ́ọ̀yà bẹ́ẹ̀ náà lọ́ọ̀mọ náwó lọ́ọ̀yà ló tún mọ̀ náwó ọlọ́pàá tọ́rọ̀ yóò sì kan ọlọ́pàá. Àmúgbàtọ́ pé wọn lọ wájẹ wá fún wọn kọ́ but ẹni tí wọ́n bá rí pé wọ́n bá mú lórí pé abúrẹ́ ẹni tí Ọlọ́run bá kó yọ tó bá mọ right ẹ̀ ó ní right láti lè pe àwọn tó gbé lọ sí kóòtù lẹ́jọ́ torí pé kìí ṣeṣẹ́ ọlọ́pàá kò tí já sí pàǹbúrẹ́ ni à ń dúrẹ́ ni. Tí wọ́n bá gbọ́ nǹkan kan nípa security pé nǹkan kan ṣẹlẹ̀ o pé security kan tó lè dàlúrú nǹkan kan tó lè ṣe kíní kan kìí ṣeṣẹ́ ọlọ́pàá iṣẹ́ DSS ni iṣẹ́ SSS ni security report ni wọ́n taari àwọn SSS jáde ni tí wọ́n monitor onítọ̀hún tí wọ́n fi rí pé nǹkan tọkùnrin yìí ń sọ àbí nǹkan tó ṣe ìrìnrìn rẹ̀ ni wọ́n fi wá kọ ìwé lé lọ́wọ́ pé ìwé yìí rèé o a gbọ́ pé òun sọ báyìí a sì gbọ́ pé òun hu ìwà báyìí ìwà tó ń hu àti tó ń sọ yìí wàá defend ẹ̀. ní táwọn SSS wà fún yẹn ní táwọn DSS wà fún yẹn kì í ṣiṣẹ́ ọlọ́pàá kì í ṣiṣẹ́ ọlọ́pàá pàápàá gbogbo ẹnu ni mo fi sọ. Mo sọ fún yín pé nígbà tí mo ti wà kékeré ni mo ti mọ wo program You and the Law but tó bá ti wà lọ́wọ́ wọn wọ́n bá wọn ṣagídí gbogbo ebi tó bá fẹ́ bú ọ gbogbo ìwọ́n tó bá fẹ́ mọ kó nínú tó bá sọ sí ọ ní kọ̀ọ̀kan mọ́ dìmú tó bá parí rẹ̀ àmì kébìlì pẹ̀lú rẹ̀ fáyín tí wọ́n bá parí rẹ̀ tó bá gbọ́dọ̀ bá dé kóòtù wọ́n náà sì mọ pọ̀ nǹkan tán sọ fún ìjọba wà wọn bí wọ́n lè rí pé sẹ́tọ̀ wà fún láti pé kọ́ ẹ mọ̀ búyàn ẹ̀tọ́ ọlọ́pàá ò búyàn débi pé yọ́ báyàn ẹ̀tọ́ ọlọ́pàá ó sì support anybody torí pé òun kọ́ la dájọ́ investigation tẹ̀mání kan lórí investigate kìíní òun ní ó padà mọ nígbà tó bá dé kóòtù òun àyè kó ti kó lọ́wọ́ òun kò gbọdọ̀ sá lọ mọ́ òun lọ́wọ́ ìní kóòtù lílọ tó bá ti wá dọ́wọ́ kóòtù ìgbà náà ní ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fún wọn ọlọ́pàá yẹn láti lọ rí mọ́ jáde lọ rí mọ́ ṣe investigation lórí kéèsì táwọn gbé lọ sí kóòtù kí wọ́n bá jẹ̀bi kó lè bá rí nǹkan tí ó gbé fún prosecutor ní kóòtù ìyún IPO kò tán síbẹ̀
inú wọn fi ń sáré pé kó mọ̀ lọ sí court because they are surely going to lose. Tẹ́bá ètò ọlọ́pàá bá gbélé tó bá gbélé níbi kan ẹ ní confidence kẹ́ dúró pẹ̀lú ọkàn yín 2-3 days ni kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ. Ìtọ́ bá fẹ́ mọ́ ṣe ní ìsinmi pé láti fìyà jẹ ọmọ jẹyàn wọ́n á lè mú oníjọ́ Àlàmísì wọ́n wá ní kó wá odijọ́ Jímọ̀ kó tó kọ statement rẹ̀ gbàjọ́ bá kọ statement wà ní tó kọ́ sí kóòtù lónìí wàá wà ń bẹ̀ẹ́ di Monday nìyẹn láti lè satisfy àwọn tán torí rẹ̀ fi gbé ọ. tó bá ti wá di Monday wọn pé wo lágbájá mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ wọn á ti bá wọn sọ̀rọ̀ láàrin sí sáà ní ìsìn àti sọ̀rọ̀ ọyẹ bọ́ sẹ́gbẹ́ kan lọ rí yanjú ọ̀rọ̀ ara yín wàá ti jìyà Thursday, Friday, Saturday, Sunday wàá wà ń bẹ̀ láti mọ̀lẹ́ just like that. Nígbà tó o bá mọ tó ń jẹ́ ẹ̀tọ́ ní la fi gbọ́dọ̀ mọ make sure pé a ní ìmọ̀ lórí ìrìnàjò gbogbo ìrìnàjò tẹ́dà bá rìn ní kọ́ mọ wá ìmọ̀ lé lórí. Tó bá fẹ́ jìjàngbara wàá dúró lórí pé o ní ìmọ̀ lé lórí. Tó o bá ní ìmọ̀ lé lórí problem ni gbogbo nǹkan tí ẹ bá dẹ̀ fẹ́ ṣe yẹn gbọ́dọ̀ make sure pé o ní ìmọ̀ lé lórí. Anything that has to do with security of the land kì í ṣiṣẹ́ wọn tó fẹ́ investigate iṣẹ́ DSS iṣẹ́ SSS ni. Àìbá wa mọ̀ tó bá jẹ́ pé criminal case wọ́n gbé mọ́tò ó ti dadigunjalè wọ́n pààyàn ládùúgbò ó ti di pé wọ́n fẹ́ investigate ìgbà náà máa ń ní àwọn ọlọ́pàá láyé ìjọ́un tẹ́rì ẹ̀kan ṣàdédé rí wèrè ládùúgbò yín ni ẹ ò ní ẹ̀ máa lérò pé wèrè ni nítòótọ́ ẹjọ́ máa jẹ ẹjọ́ máa mú tí ọmọ tọrọ lọ́wọ́ yín tí ọmọ ṣe ibi tó gbé ti fẹ́ get information ní ọmọ jẹ sí. Tó bá ti wá get information bó ṣe báyìí yóò wá rán àwọn èèyàn lórí parí iṣẹ́ yẹn ó wá lè ṣeéṣe kó jẹ́ pé tó máa fẹ́ gbìyànjú lọ sí kóòtù lẹ́wàá pàdé rẹ̀ pé àṣelágbáyé ṣe wèrè aṣọlọ́pàá ni. Nígbà tó ọlọ́pàá tí wọ́n fi ń ṣiṣẹ́ wọn bí iṣẹ́ gidi gan kò dàbí ti sìn mọ́ òótọ́ ọ̀rọ̀ ni kò dàbí ti sìn. Ṣé ìta ń lọ sí Òṣogbo tá a lọ sóṣogbo tá a débẹ̀ tẹ́rì tí ọlọ́pàá kí lẹ fẹ́ rà kí lẹ fẹ́ tà lẹ́nu iṣẹ́ alẹ́ panu agolo sẹ́rà ẹ̀pà yíyan obì náà wà ò kíní kan wà which is wrong in civil service commission code it's wrong. Loyalty rẹ síbi tó ń sìn ìyẹn wà òun kì í join nǹkan mímọ́ ṣẹ́ mi. It's against the law. But we are not going there. Àwọn mú sòfin mọ́ sùn. Àwọn lẹ́ẹ̀bà tí wọ́n mọ̀ tó gbé. So kí ni nǹkan tó fẹ́ fàjáde ni pé mo wá bá nǹkan tó wá jọ mọ́ bí similar thing báyẹn pàdé lánàá ní court. Ojúmọ̀ gbà mí tì wò fáwọn ọlọ́pàá yẹn bí wọ́n ti ṣe yẹ̀yẹ́ wọn kò ní court. Ìwé rẹ̀ nìyí. That is proof ìwé pé mo lọ sí court nìyí. The date mo tún padà lọ next week. Lórí ẹni tó gbówó lówó tí ò fún nílẹ̀ tí mo ń try láti defend ẹ̀ ojú gbà wọ́n tì tó bá bu nígbà tó bu ńkọ́ nígbà tó níwèrè ní ńkọ́ nígbà tó lólógùn owó ní ńkọ́ kí n tiẹ̀ sóhun sóògùn owó ni tó wọ́n bá sóògùn owó kọ́lọ̀ rí bá lọ́ọ̀yà rẹ̀ kọ́lọ̀ rí petition rẹ̀ náà tó bá lọ bá lọ́ọ̀yà rẹ̀ tó bá lọ rí petition rẹ̀ láti sọ̀rọ̀ in tó lè mú di títọ́ ọlọ́pàá ni pé nígbà tán bá fún ní petition tí lọ́ọ̀yà bá ti fún petition pé nǹkan báyìí ni tí kò bá lọ rí bá láti lọ rí defender àbí tó bá ṣe nǹkan tó bá gbé tó kọ̀ bá wá sùúrù láàrin ọ̀rọ̀ yẹn tó pé tán bá dọ́dọ̀ rẹ̀ wọ́n bẹ̀rù pé yóò lè rí dogun ní ó fi involve àwọn ọlọ́pàá tó bá sì dọ́dọ̀ àwọn ọlọ́pàá petition tán kọ against rẹ̀ nìkan tó fẹ́ kọ ó ti fẹ́ di criminal case nìyẹn. ká tó wá pọ̀kọ̀ tẹ̀ rí bẹ́ẹ̀ direct nígbà tẹ́ ti lè pé tí ò ti lè dá yín lóhùn the next thing you do is to take him to court straight down. Kò lè kọ̀ láti lọ court tó bá wá dé court tí ò bá wá dá court lóhùn court ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá rán ọlọ́pàá níṣẹ́ pé ẹ lọ bá wa gbé lágbájá yìí wá. Ọjọ́ tí wọ́n bá gbé tí ì bá ṣe during the working hour tó yẹ pé wọ́n lè gbé sí court ló fi lè jẹ́ ọjọ́ wà ní custody àwọn ọlọ́pàá díjọ́ tí wọ́n bá fi pè kéèsì yẹn ló fi lọ court. Wọn ò dẹ̀ ní detain rẹ̀ too much tó bá ti ń débẹ̀ wọ́n ń gbé lọ court padà ní yóò máa lọ sí remand ni láti remand ni mo sì mọ sáré gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe wọ́n gba bẹ́ẹ̀lì rẹ̀ wọ́n gba bẹ́ẹ̀lì rẹ̀ wọ́n ṣe tán fẹ́ ṣe ni kò sí tán fẹ́ ṣe wọ́n mọ̀ lọ. Mo rí example bẹ́ẹ̀ pé gbogbo ṣe ń tójú bẹ́ẹ̀ lọ lópin ìgbà tó bá jẹ́ pé ló fẹ́ máa fa ráìtì pé lórí ráìtì lọ wà lórí ráìtì kọ́ lọ wà kóòtù ní ó ti máa bẹ́ẹ̀ fà ọlọ́pàá ò ní ráìtì lórí rẹ̀ ṣe rọ́ ni torí ẹni tó bú kábíyèsí ọgbàlì rẹ̀ lọ rí sùn. Olójú mi ni
the same àwọn tó ń handle kéèsì mi náà náà handle tiẹ̀ ó gbálé rẹ̀ lọ́ọ̀rẹ́ sùn bó ṣe bú kábíyèsí tó ó gbálé rẹ̀ lọ́ọ̀rẹ́ sùn ó ti kú nìyẹn o kéèsì ẹ̀ ti lọ nìyẹn o torí pé wọ́n ní nǹkan lọ́wọ́. The next thing tó ṣe immediately nǹkan tó kọ́ pé kí ni ìwé lójú mi kí ni ìwé ààfin wá ṣe lọ́dọ̀ èèyàn ọlọ́pàá. Yes, òun rí nítòótọ́ pé lẹ́tà headed ààfin náà fi kọ lẹ́tà sí petition sí kí ló wá ṣe lọ́dọ̀ èèyàn ọlọ́pàá. Tọ́ bá rí i pé nǹkan tóun bá ṣe wrong based on nǹkan tó ṣẹlẹ̀ mo sọ fún yìí tọ́ bá rí i pé nǹkan tóun bá ṣe wrong kán gbé òun lọ sí kóòtù náà ká lọ rí máa claim 1 billion àbí jù bẹ́ẹ̀ lọ ní kóòtù pé nǹkan tó wọ́n lè ṣe nìyẹn àwọn wàá jọ lọ rí pàdé ní kóòtù tóun bá ṣe fẹ́ wá mọ ìyẹn lẹ̀bẹ̀ àbí tóun bá wá lọ sí kóòtù ìgbà náà ló sọ pé káwọn arrest him kí ló kẹ́yìn bẹ̀ kí ló kẹ́yìn ọlọ́pàá ń bẹ̀ ariwo sọ níjọ́ náà ó padà lọ rí rẹ̀ lọ́ọ́ rí sùn nígbà tí mi ò rẹ́ni tó bí mi pariwo lẹ́yìn títì nìkan wọn wà ń bẹ̀ wọ́n tún padà tún gba fóònù kalẹ̀ n tó ń sọ fún ẹ pé tọ̀ mo ní mo fẹ́ lu mọ́sálásí ni mo wí mi ò sọ pé mo fẹ́ pààyàn mi ò sọ pé mo fẹ́ gbé nǹkan tó ju agbára mi lọ wá ìta tí sẹ́mi yìí tẹ̀ lówó tí mo fẹ́ fi invite kí ló dé ká pé láti Èkó gan àfàmọ́ bọ̀ láti Èkó wá ṣe wáàzì l'Ógbómọ̀ṣọ́ sí mo ní lọ́wọ́ pẹ̀lú bẹ́nu gbogbo àwọn afáàdì ṣe fẹ̀ yìí ṣé mo ní lọ́wọ́ lè bá fipá gbìyànjú gan that is what happened nígbà wọn fi pè mí lẹ́jọ́ 1 billion bàtà wo kóòtù báyìí nígbà tá alájọ́ yẹn wò mí báyìí alájọ́ ká sẹ́yìn tẹ́ pè lẹ́yìn lẹ́jọ́ 1 billion ní lórí kíni ṣé ilé lọ rí sẹ́tù kíní ìfúnra yín kẹ lọ sẹ́tù rẹ̀ nílé tẹ́ bá fẹ́ bára yín sọ̀rọ̀ ẹ mọ bẹ́ẹ̀ sì bára yín sọ̀rọ̀ pé mọ́ bu imọ́ mi ò ní bu ẹ mọ́ dákẹ́dákẹ́ ẹ wá nítorí pé kọ́mọ̀ bá sọ̀rọ̀ mẹ́pẹ́ ní kélé ọlọ́mú 1 billion how do you think this guy is going to get the 1 billion naira níbo ló fi sí ibo ni mo fi sí yes ibo ni mo fi sí that's how we came back home to come and settle it ó dojú tì bí ká sọ pé mo lówó lọ́wọ́ ní lórí pé mo fẹ́ gba 1 billion bí pé sọ̀rọ̀ mo fẹ́ máa dá lẹ́nu yọ pẹ̀lú mọ́ nísìn wọ́n pẹ̀lẹ̀ wọ́n padà wọ́n mọ̀ bẹ̀ mí nínú ilé ni tá ló lọ bẹ́ anybody pàtó pé nǹkan tí mò ń sọ mo right lórí nǹkan tí mò ń sọ mo sì dúró tí ọ̀rọ̀ tí mò ń sọ mo right mo sì dúró tí nǹkan tí mò ń sọ mo fẹ́ kẹ́nìkan jáde ní gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ tó sọ pé mo lọ sílé òun lọ kẹlẹ̀kùn pé dákùn tí Ọlọ́run wò láti fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ ilé ébù la ṣe fẹ́ ṣe lọ́rọ̀ ilé that is it the same thing ló ṣẹlẹ̀ nígbà wọn tó padà gbé mi nípa ti bàbá Saka Balógun a very wonderful officer bàbá ibà àwọn ọmọ yín tẹ fẹ́ mọ ṣọlá lé lórí náà nìyí tẹ́ǹbà wọn ti ń fọlọ́pàá gbéra yín bàbá ní mo wà against àwọn wípé mi ò ní jẹ́ káwọn òjòyè wọn ni kí lélẹ́yìí lè ṣe lórí pé ẹ jòyè àbí òjòyè no he can. He has the voice. Ẹni bàbá wọ́n á pété yín ni bàbá ọkàn mi bẹ́ẹ̀ bá jẹ́ Ọlọ́run ló fún yín bẹ́ẹ̀ bá jẹ́ ó ṣe rí lára mi pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú ẹ má bínú mo jẹsẹ̀ wọn mú mo bẹ̀ wọ́n sì hùwà àgbàlagbà ó parí síbẹ̀ kódà torí wípé gọ́vnà ló ránṣẹ́ pé wọ́n ẹsẹ̀kẹsẹ̀ làbájọ́ mọ́ lọ pé Zubairu Ọlọ́run ní jẹ́ káyé láburú tó bá yẹ ṣe tẹ́kọ̀ọ́ wọn lọ rí dáadáa lọ́sọ̀ọ́ wọ́n fà lẹ́yìn yes baba Saka Balógun ṣe yẹn wọ́n play role àgbàlagbà and it ends there torí pé èèyàn tún sọ fún wọn ni pé obìnrin yẹn sọ fún wọn pé eléyìí ẹ̀ sùúrù lọ sí scott eléyìí kò tí ì débi stage pàǹfọ̀ ọlọ́pàá lọ rí gbé yẹn òdodo ọ̀rọ̀ ni ẹ̀yin náà máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ̀yin náà sá mọ̀ pé àwọn bàbá yín ni wọ́n ní tí ọba ti dá ẹ lọ rí bá wọn kódà kẹ lọ ṣe híhì kẹ lọ rí bínú bá káwọn mọ́lé ìgbé bàbá yà àfẹ́ǹtẹ̀ fẹ́ ṣe gbọ́n ó sì lórí nú ju pé kẹ lọ rí mọ ìyẹ̀yà ara ẹni tàwọn kọ́mọ́ bínú lójú àwọn ọlọ́pàá mo sì kúnlẹ̀ wájú wọn mo dẹsẹ̀ wọn mo bẹ̀ wọn ó dẹ̀ parí síbẹ̀ wọ́n lè sì takú pé àmọ́ lọ ní adẹ lọ tí wọ́n dẹ̀ withdraw kéèsì kó nǹkan tó wọ́n withdraw láàárọ̀ wọn àfọlọ́pàá gbé mi lálẹ́ ọlọ́pàá mi tún wá gbé mi lálẹ́ ẹ wá ní kò sí tracy kìíní ẹ̀ níbẹ̀ but ìgbà tá a padà wá rí ìgbà tá a fẹ́ ṣe affidavit tá a fẹ́ fi kúrò ní court wípé kí wọ́n tó lọ rí ṣe affidavit wọ́n wá ẹsẹ̀ tó ń sọ fún ẹ pé kí wọ́n attach orúkọ Yunusa mọ́nú affidavit tí wọ́n bá attach ẹ̀ mọ́ wọn ò ní release mi mo sì gbọ́dọ̀ ṣe fídíò níwájú àwọn
put yourself in my own shoe. Àwọn fóònù méjèèjì náà tún wá gbà tó yẹ pé ibẹ̀ ni mo ti máa advertise àwọn ọjà tí mo bá ní, both the trucks àbáwọn ilé àbáwọn nǹkan mìíràn tí mo máa ṣe. Iṣẹ́ yẹn múùfù kò múùfù, wọ́n ta mí lọ́fà, wọ́n ta mí lọ́fà, wọ́n dí mi lọ́nà rírí, wọ́n dí mi lọ́nà rírí. Mo sáwọn pé mo ní àwọn ibi tí mo ti ń polówó àwọn ọjà mi. Wọ́n á seize gbogbo rẹ̀, nọ́mbà 4. Wọ́n á seize gbogbo rẹ̀ pọ̀. Wọ́n kàn tún sọ fún yín ní pé kẹ́ tó wo déètì òní kò tí ì tẹ̀ mí lọ́wọ́ o, torí àìbá àmọ́ tí nǹkan mi bá padà jẹ́ jáde lára fóònù yẹn lọ́jọ́ iwájú, ẹ mọ̀ bá mi mọ déètì ọjọ́ òní pé as of the time tí mo fi ń bá yín sọ̀rọ̀ yìí báyìí kò tí ì tẹ̀ mí lọ. Ẹ wá ní kí n mọ̀ ọ̀bọ̀ kẹ́lẹ́ bá torí nǹkan kí sún mi lọ́wọ́ kẹ́kẹ́ kí n wá jókòó. Ẹ mọ bí fóònù mi ó sì tẹ̀ mí lọ́wọ́. Ẹ pe lọ́ọ̀yà mi torí pé ọ̀rẹ́ báyìí lẹ pera yín pẹ̀lú lọ́ọ̀yà mi. Ẹlẹ́tìjọ́ mọ́ra yín tipẹ́tipẹ́tipẹ́. Ẹ pé fóònù client rẹ ni pé kó kó nǹkan rẹ̀ fún ọ̀tán síbẹ̀. Èmi lókù tí mo mọ bí mo ṣe máa lo nǹkan mi kiri. Tí kì í bá ṣe bẹ́ẹ̀ pé kí n wá bá yín, wọ́n tún wá fẹ́ mú ọjọ́ tí màá wá bá yín, wá ní kí n wá mọ̀ bọ̀ wá bá yín jọ Thursday kẹ́lẹ́ bá pẹ́ mò ń lọ kóòtù níjọ́ Friday. Ó ṣe kóòtù kẹ́lẹ́ pé kóòtù tún síìtì mọ́ dáná ẹ̀ tún detain rẹ̀. Ẹ jẹ́ pé nígbà tí ọba ẹ̀ di Monday wá ní lọ́ba níkà wọ bàbá yìí tí ì bá yẹ pé bó ṣe jẹ́ ni ìgbà pé kán mọ̀ ṣe kínní ni kódà ó lè lo 25 years imprisonment, ó lè mọ̀ dájọ́ láti mọ̀ fi dẹ́rù bà mí àbí any other person bó lè pretend ibẹ̀ ni pé mi ò mọ̀ nǹkan kan. Bí màá lè pretend ibẹ̀ bẹ́ẹ̀ ni pé mi ò mọ̀ nǹkan kan, because abánidá ni kì í bá ni débẹ̀. Ẹ̀mí ò nígbà tá a bá débẹ̀ tí yẹn bá dé kóòtù tán tí ì bá ṣe pé àwọn ọ̀rọ̀ tó bá kàn yín tí mi bá sọ pé ọ̀rọ̀ yìí kan lágbájá ẹ̀yin gan ò ní fẹ́ yọjú sí kóòtù mọ́. Tí gbogbo ọjọ́ tá a bá fi lọ sí kóòtù bí mò ń ṣe ń pòyè asákòókò ni pẹ̀lú kòkó rẹ̀ lòun náà jọ pa àjọ mọ́ pòyì ni bailable offence ni, no matter how strong kó rí it's a bailable offence. Àwa yìí lájọ mọ́ lọ bọ̀. Nígbà tí ẹni kò sẹ́ni kankan tó pè mí lẹ́jọ́, ẹ̀yin náà lẹ́ẹ̀ padà lọ rí gba lọ́ọ̀yà tí ó dùn fún yín. Àgbọ́jọ́ pé prosecutor yín náà dùn tẹ́ bá dẹ̀ lose the case má dẹ̀ pè yín lẹ́jọ́ for unlawful detention. Yes, I know all these things. Kìí sí pé ètò ìṣẹ̀lẹ̀ ní kóòtù lánàá, because the judge was telling them, look boy, after this case tó bá decide láti sue yín, you will not escape it. N tó bá dẹ̀ claim ní ọgbà kí ló kàn pẹ̀lẹ́ nìkan búrẹ́ ní abẹ́gbẹ́ ní kẹtẹ́ lórí ṣiṣẹ́ fáwọn olóṣèlú. Ọ̀rọ̀ òṣèlú ni àwọn olóṣèlú náà ń fa nǹkan mọ́bẹ̀ tán fa agbára fífa nǹkan fúnra wọn. Ẹ wá torí òṣèlú ẹ fẹ́ máa fi dà lúrú. If you eventually lose this case here, it's better kẹ́ lórí lọ settle kìíní o. If you eventually lose this case here, because we are not saying it, if you fail to defend this, if you eventually lose this case here, àwọn ilé ìtàn bá ó ní right láti lọ rí pé ilé, because this is not a criminal case. Lágbájá bú mi kò bú mi ni. Ó fẹ́ afẹ́ jà tí ọba ti débi stage kó ń bá us ẹ báyìí ọba fi lè pin tó bá fi mú tọwọ́ yẹn bá fi lè dìde tó bá fi lè gbá yẹn báyìí gbé òkè mú yẹn fún an attempt láti fẹ́ lù mí láti lù ẹ́ òkè mo fẹ́ lù ní mo lè change mind mi. It's not a crime. It's not. Ẹ kàn yí ìwé mọ́ ẹ kàn yí gbogbo ẹ̀ mọ́ alọ́ ẹ kàn fi dẹ́rù bá ẹ wá jẹ́ kẹ́ ẹ̀yìn gbogbo wa náà wá bẹ̀rẹ̀ sí máa gbọ̀n wọ́n á fẹ́ sọ Ògbómọ̀ṣọ́ wọ́n á fẹ́ lù wá lóko nípa àmọ́ tá à ń ṣe. Ẹ ṣáàjẹ ẹ̀yìn àwọn ará Ògbómọ̀ṣọ́ lọ rí mọ́ kó wọn wá ká mọ́ gbowó lọ́wọ́ wọn ká mọ́ fi halẹ̀ fún wọn pa tó nǹkan. So you and the law ẹ jẹ́ ká mọ̀ ọmọ díẹ̀díẹ̀ nínú òfin. Àwọn ilé rédíò sọ àtà ní kálẹ̀ káàkiri lágbègbè wa ẹ jẹ́ ká mọ̀ pé àwọn lawyers wa sórí ìkànnì sórí kínní ká mọ̀ bí wọ́n léèrè nǹkan lórí right wọn ò ní lọ rí mọ́ ta ilẹ̀ kan fún yàn 6 ilẹ̀ kan fún yàn 8 fún yàn 10 kálukú ti mọ boundary rẹ̀ ibo ilé ẹ̀kọ́ ẹgbẹ́sẹ̀ sí ibo ni ò yẹ kó wọn gbẹ́sẹ̀ sí. Bó ti ṣe rí yẹn níbi ọ̀rọ̀ ilẹ̀ bẹ́ẹ̀ ti ṣe nu ẹ mọ̀ sọ pé lágbájá ló nílé wọ àkásìgbò níwèé lọ mo sì mọ̀ ẹ́ ṣe nítorí pé mo ti mọ̀ pé tó bá jẹ́ pé bíi ti bí ilẹ̀ ayọ̀dá sí rẹ̀ ní wà ń bẹ̀ àbíṣẹ́ lè rojọ́ pé nígbà tá a débi ilẹ̀ yẹn nígbà tá a débi tán lẹ́sẹ̀ wá wú. It's not in law. Àbí nígbà tá a ti sọ̀rọ̀ ilẹ̀ yẹn ni mò ń lálàkàlà. No, it's not obtainable. Àwọn nǹkan tó bá wà obtainable lọ́wọ́ báyìí òun ni mi ò ní grievances against anybody.
but the truth still need to be said wípé ẹ jẹ́ ká mọ àárín wa pẹ̀lú òfin. Bí àwọn èèyàn bá bú wa tí a bá lè ní ẹ̀mí ìdáríjì fún wọn, jẹ́ ká fi wọ́n lẹ̀. Tí a ò bá ní ẹ̀mí ìdáríjì fún wọn, ẹ pé kí lọ́ọ̀yà wa kó bá wa kọ̀wé sí wọn. A bá fẹ́ gba díyà lórí nǹkan tó ní gbọ́dọ̀ fẹ́, a lè lọ rí gbà tá a bá fẹ́ gbà lórí rẹ̀. Àmọ́ pé nǹkan bú wa, ẹ wá lọ rí fọlọ́pàá, ẹ lọ rí ṣèdájọ́ fúnra yín wájú Ọlọ́run. Tẹ́ ẹ bá ṣe tó bá pọ̀ jù, ẹ̀yin kó jìyà rẹ̀. Tí ó bá tún tó, ẹ tún rẹ́ra yín jẹ nù, ẹ tún jìyà pé rẹ́ra yín jẹ. So why not leave judgment to God? Ìní fi máa fi pé dáwọn èèyàn bá gbé ẹ lọ́ba níkà ọ̀tí ẹ kó ṣe, I am not daft, kì í ṣe pé mi ò mọ tí mò ń ṣe. Èmi fúnra ara mi lè competition, tí wọ́n bá fi lè competition tá à ń fà lọ́wọ́ di sin lógo mọ̀ sọ pé petition ẹyọ kan náà ni nǹkan tí mo sì takúlé lórí náà mo sì dúró lé lórí. Ìyẹn tí mo sọ pé suggestion tí mo mú wá láti gbà náà nínú petition yẹn iná ló ń yí káàkiri ní gbogbo ibi tí wọ́n bá dé. Kí ló ṣe ti jà lọ sílé yín kó lọ yanjú àwọ̀ pẹ̀lú wọn nínú ilé yín. Ẹ má fi ọ̀rọ̀ tí ń fi dá wàhálà lẹ̀ fún wa lù. In tí mo mú wá nu suggestion yẹn níbẹ̀ nínú ìwé. In sì forúkọ Ayélára kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo ti ń pariwo bọ̀ kì í ṣe lórúkọ Ayélára. Ìgbà tó di pé kí ni wọ́n ń sọ̀rọ̀ lé lórí just like wọ́n ṣe máa ń sọ̀tàn àwọn ọlọ́pàá. Tọ́lọ́pàá bá sọ pé kí ni wọ́n ń sọ̀rọ̀ lẹ̀, ta ni wọ́n gbọ́dọ̀ mẹ́ni tó pariwo wá tẹ́fi torí rẹ̀ lọ́rẹ̀ mú yàn. Tẹ́ ẹ bá rí, you be held responsible just like that ní tèmi náà. Òun pariwo ni lórí àwọn ta ni. Mo láti sọ pé òkè lórí Ayélára àwọn Ayélára lọ́kàn. In tó bí bó ti ṣe wá nìyẹn. And one funny thing mo fẹ́ kẹ́ lọ rí mọ̀ ẹ̀yìn èèyàn wa. Tẹ́ bá rí pé kán gbé mi nígbò ogun, kán gbé mi nígbò ọgbọ̀n. Ìgbà kan agreement kan bẹ tí mo ti sign pẹ̀lú ìjọba. Nígbà àkọ́kọ́ tẹ́ fi kọ́kọ́ gbé mi. Èmi wọ ọlá Ọlọ́run máwọn ọlọ́pàá àjọ náà lára pé wọ́n hu ìwọ ọmọlúàbí. Wọ́n tán bá rán ni níṣẹ́ ẹrú àfitọ́mọ jẹ. Ni mo wò wọ́n sacrifice ẹ̀mí wọn lé mi lórí l'Ógbómọ̀ṣọ́ dé pé ọlọ́pàá méjì lọ farapa níjọ́ tán ní ká wá wo nǹkan nínú kí wọ́n ká wá wo ilẹ̀ mọ́sálásí tí wọn ò jẹ́ ká tú mọ́sálásí ta ní ibi ìlàfọ̀ tí wọ́n sáré gba wájú ó lè tí wọ́n bó gbogbo ẹ̀ torí pé ká mọ̀ bá wo ní ta bá fẹ́ wò ọjọ́ ń bọ̀ lóluwa wí. Ebi náà lásán pa fẹ́ lọ rí ṣe wá sí lálàáfẹ́ ṣàpá fẹ́ lọ owó mọ́sálásí náà tó lọ rí bọ́lọ́pàá dìde tó ní kó gbé wa. But very very unfortunate ló fáwọn ọlọ́pàá láti ṣe findings wọn láti mọ̀ pé nígbà ayé Commissioner of Police Hamzat ìwé ń bẹ tí mo sign, ìwé ń bẹ tí Yunusa sign, ìwé ń bẹ táwọn godfather rẹ̀ níbẹ̀ náà tí wọ́n sign. Bákan náà ni ìwé ń bẹ tí Animashaun sign wípé a ò ní wá wàhálà kankan fún ìlú Ògbómọ̀ṣọ́. We will remove Yunusa by law, not by force. Ṣé mi tí mo sign ìwé yẹn láti lè wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni màá sọ pé mo fẹ́ dá wàhálà lẹ̀. Ìwé yẹn ni wọ́n bá lò against mi. Tó yẹ pé wọ́n bá rí sign pé mo ní nǹkan kan tí mo fẹ́ ṣe láti lọ fi dàbẹ̀ yẹn rú. That is why tó jẹ́ pé níjọ́ tí kábíyèsí ń lọ sáàfin tí ń ṣe on the 24th ni mi ò fi jáde lé. Mo wà l'Ógbómọ̀ṣọ́. Gbogbo bá ń ṣe lùlù báyìí mo wà níbi tí mo wà mo ń gbọ́ gbogbo rẹ̀. But I'm trying to be very careful because I know a little about law. Tá bá jáde mẹ́ táwọn kan bá ilé yẹ̀sẹ̀ síra wọn sọ pé ṣé lọ́ba níkà wà ń bẹ̀ wọ́n pè lọ́ba níkà ló dálẹ̀. Wọ́n wá evidence lọ́wọ́ tí wọ́n fi nail mi pé sẹ́bàá ti sọ pé yóò dá nkẹ́lẹ́ láàrin 24, 25, 26. Ọlọ́run sì ní kó kọjá. Mo wọ́ọ̀nù Ìmáàmù Ọ̀fà eléyìí ẹ̀ mọ̀ gbọ́ lórí téèpù mi tó fẹ́ jáde. Mo wọ́ọ̀nù Ìmáàmù Ọ̀fà mo ṣe fídíò links èyí tí mo fi wọ́ọ̀nù Ìmáàmù Ọ̀fà tí mo tún fi advice wọn fáwọn tán bá ti wò wọ́n ti wò àwọn tí wọ́n bá ti wò lórí fídíò yìí ẹ rí link yẹn ẹ click kẹ lọ rí èwò kẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ fi wò ó kẹ wá wò pé ṣé nǹkan tí mo sọ fún Ìmáàmù Ọ̀fà tí mo fi fún wọn nímọ̀ràn ṣé kinní náà kan padà lórí rọ́ọ̀lù. But I thank God mo wà ní bedroom mi ní Lẹ́kọ̀ọ́ ni mo ti ń wò live mo dẹ̀ ń rẹ́rìn even nígbà wọn ti dé báyìí ni mo ti ń rẹ́rìn mo ní ẹni tí mo sọ ló ti ń ṣẹ́bọ̀ yìí o Astaghfirullah Alazim ẹni tí mo sọ ló ti ń ṣẹ́bọ̀ yìí o lórí Ìmáàmù Ọ̀fà kò sí bó ti lè rú tó ní rọ́ọ̀lù kìíní yẹn ó sì padà rọ́ọ̀lù gbogbo ẹ lọ rí click lẹ́yìn ní under this link tẹ́ bá ṣe tán ní comment section ẹ click sí yóò gbé lọ sórí fídíò yẹn kẹ́ ẹ lọ rí fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wò láti bẹ̀rẹ̀ dókè
ọ̀rọ̀ Ìmáàmù Ọ̀ṣọ́fà ní completely mọ́sọ látòkè dé parí níbẹ̀ tí mo advice wọn. So mo bá wà mẹ́ ní irújọ́ náà ní ìsìnkú bó ṣe rí náà wọ́n sọ pé ló bá ní ká ló instigate àwọn èèyàn láti pé kan ṣe nǹkan tó fẹ́ ṣe. Àwọn èèyàn tí ń kan òkiri ní ìsìn, àwọn èèyàn tí mọ tí ń ṣẹlẹ̀, wọ́n ti mọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n ti ṣe sùúrù, ìjọ ọmọ ọkọ ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde láàrin àwọn èèyàn ni. So in terms of pé kẹjọ pé àmọ́ tó pé wọ́n bẹ̀rù wọ́n lè gbé wa, wọn ò lè gbé wa láti torí rẹ̀ mọ́ fi lè sọ̀rọ̀ láti lè pé ká dúró tí tó máa ń jòdòdò. Wọn ọlọ́pàá ò ní ráìtì láti mọ gbìyàn lórí pé tẹ́ máa jọ ń fa ọ̀rọ̀ láàrin tó bá ti débi pé lágbájá yọ sí mi, Làkàṣègbè yọ sí mi ni. Kódà ẹni tó bá lọ rí rìpọ́tù fáwọn ọlọ́pàá pé wọ́n ń jà níbì kan, òun gangan fúnra ara rẹ̀ ni ó jẹ́ principal complainant pé lágbájá lọ wá complain ń gbọ́ kí ló rí pé nígbà wọ́n pè wá láwa fi wá lọ. That is why tó jẹ́ pé tán bá l'accident tán fi mọ́ sọ pé ẹni tó bá l'accident kó wá give report, torí tí wọ́n bá dé kóòtù wọn ò lè sọ pé lágbájá ló jẹ́ káwọn ò débi accident yẹn, wọn ò ganu sí i. Ìtumọ̀ nìyẹn. Ẹni tó bá lọ rí rojọ́ ni principal reporter, òun nìkan ló jẹ́ olówó complain, òun gangan náà mọ̀ jẹ́ the first witness in the case. Pé ọlọ́pàá ò déédé lọ rí ganu sí i, ọlọ́pàá ò déédé sọ pé mo gbọ́ wọn ni wọ́n sọ pé kọ́ ni. Substantial evidence gbọ́dọ̀ wà nílẹ̀ tí wọ́n dì mú báyìí pé evidence ni kó tó pé wọ́n lọ rí ṣe nǹkan tó fẹ́ ṣe. So nídìí èyí mo tó kàn tún sọ fún wa ni pé tí mo bá ṣe wà nídìí sí mo ṣe bá yẹn sọ̀rọ̀ yìí, mi ti fún mi ní fóònù mi o, Ọlọ́run sì gbà sí omi tá ń lò, wọ́n náà tún lo laptop mi, mo sásì ní pé kí n tó mọ̀ wọ́n náà jíjẹ mú mi, so I have to use my phone look at anything else. Ẹ dákun, ẹ bá mi share fídíò yìí, ẹ make comment, ẹ bú yín bá ṣe wù yín nínú rẹ̀, ẹ bá mi share rẹ̀ kó káàkiri ayé káwọn èèyàn bá mi gbọ́, kán lè bá a mọ̀ pé right tí à ń sọ pé à ń fight fún right káàkiri nílẹ̀ Nàìjíríà, àárín ara wa síra wa là ń ti ń fìyà right yẹn là ń ti fi ń jẹ́ra wa. Ẹ jẹ́ ká bira wa léèrè ní ìsìn pé ẹ béèrè wò wípé lágbájá gbé kínní, wọ́n wá kínní lọ sádùúgbò kan, wọ́n ti gbọ́dọ̀ rí nígboro, wọ́n ti sọ kínní tí gbogbo àwọn àfáà yẹn ń dojú tira wọn tán ń gbéra wọn pé torí pé wọ́n jọ ń búra wọn tán ń gbéra wọn, níbo ni gbogbo ẹ yọrí sí? Níbo ni gbogbo ẹ yọrí sí? Ẹ wo example lẹ́nu ọjọ́ mẹ́ta ní ìsìn. I don't want to dwell into other people's issues when it goes to things like that. But nǹkan tó bá ti jẹ́ nǹkan tó yẹ pé tá a bá fẹ́ kẹ́kọ̀ọ́ lára rẹ̀ máa lè mú jáde nínú rẹ̀ láti ẹ̀fẹ̀ ilé ẹ̀ fi ṣe example nǹkan tó ń ṣẹlẹ̀. Gẹ́gẹ́ fi wò ó, ṣé láyé dọ́run àwọn nǹkan tó ń hùwà lẹ́nu ọjọ́ mẹ́ta ṣe lè sọ pé ẹ bá lù rẹ̀ lọ́wọ́ wọn. Ẹ bú yẹn yẹ̀yẹ́ yẹn ṣe gbogbo rẹ̀ bọ̀ sẹ́yìn náà lẹ́tọ́ fúnra ara yín lẹ́tún lọ sílẹ̀ lórí àwọn nǹkan tó ń ṣe. Ọlọ́run bá yóò fi àlàáfíà sáàrin àwọn mùsùlùmí. Níjọ́ tí ọ̀rọ̀ bá kan ọ̀rọ̀, nígbà tí mo fi ń pariwo fún àwọn bàbá wa Mùdírù pé bàbá Mùdírù ẹ dákun checkmate àwọn èèyàn tó ń wà lórí social media tó ń bí ìlú, wọ́n fi ń ba ìsìláàmù lójú jẹ́. Fídíò yẹn náà ń bẹ, máa tún wá fídíò yẹn jáde, máa share rẹ̀ jáde káwọn èèyàn kan tó bá wò, tí mo ń bẹ bàbá Mùdírù pé bàbá Mùdírù ẹ dákun ẹ mọ checkmate àwọn èèyàn pẹ̀lú ká mọ búra wa káàkiri, kí mùsùlùmí ọmọ fọlọ́pàá gbé mùsùlùmí ẹgbẹ́ wọn, ká mọ wo fídíò ká mọ pé ẹ jẹ́ kí n wo tí mo fẹ́ kọ. Hello officer, sẹ́yìn náà wo fídíò yẹn, okay máa send ẹ̀ sí yín, kódà mo ti kọ́ tiẹ̀, ẹ wo ń tán sọ, òun ní wo sóbi tó ń ti ń bọ́ bọ̀, òun ní sóbi tó fẹ́ parí rẹ̀ sí. Kẹ̀dẹ̀dẹ̀ wọn kẹ̀dẹ̀dẹ̀ no petition no anything, kẹ̀dẹ̀dẹ̀ wọn kàn wá fọlọ́pàá gbé yẹn nínú àwọn. Títẹ̀ mi o ní Ọ̀yọ́ state o, mi ò sọ̀bù mi o, mo ti ní àkọọ́lẹ̀ ní commissioner of police office. Tí commissioner of police 20 bá ń wọlé tí ń bá ń jáde, that record is still there. Ìpè lórí ọ̀rọ̀ tí Ògbómọ̀ṣọ́ yìí o, mi ò sọ pé máa kógun jàlú, mo sọ pé ayọ̀ Yunusa by law not by force. So ibi tán gbé ti wá rí ibi tí mo gbé ti fẹ́ kó terrorist wá tí mo fi wá fẹ́ jà àbí mo ní mo fẹ́ wá gbàlú ni, Ọlọ́run ti bá wa ṣe ní ìsìn 24 25 26 ó ti lọ, ó ti parí. A tún ti bọ́ sóṣù míì tá a tún ti wọ tá a tún ti mọ̀ míì lọ. Mo tí mo bá gbéyàn wá pé torí pé kí ni mo fẹ́ wá fi da ìlú Ògbómọ̀ṣọ́ kí n parẹ́, màá ṣe wá gbógun wá ti ìlú bàbá mi ní Sọ́málì náà, torí pé mo jọ́mọ ọkọ náà ni mi ò fi ṣetán àti fẹ́ pé ẹnìkankan lẹ́jọ́. Mo fi ọ̀rọ̀ síwájú Ọlọ́run, torí tí mo bá ní mo lọ rí péyàn lẹ́jọ́, gbogbo ìlú náà ni wọ́n sọ pé ijó níjọ kéèsì lọ́ba níkà, ijó níjọ kéèsì. That is why ó jẹ́ pé nígbà tá à ń fi lọ bí kéèsì tó ń lábẹ́ ní mi ò fi sọ fọ́pọ̀lọpọ̀ àfi mo bá fẹ́ sọ nígbà mi bá fẹ́ sọ jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Tẹ́lẹ̀ mi ó tún bí mi nìkan, mo gbọ́ pé o tún sọ̀rọ̀ pé ẹnu ẹ̀ wà ń kọ́ọ̀tù, àwa ń kọ́ọ̀tù. Mo gbé kúrò gbogbo ìgbà náà, mo padà lọ gbé kúrò. Alẹ́ ẹjọ́ tó gbé kúrò náà ni omi tún jáde
tó wá fi àńkọ́pù gbé mi lọ nínú ilé. Alẹ́ ẹjọ́ máa parí ọ̀rọ̀ láàárọ̀ wọ́n sì wá gbé mi lálẹ́. Eégún àtiró wọlé, ìyẹn àtiró jáde, òwe ò yé mi, yàrá yòókù a lè mọ̀ ibi tó bá já sí. That is it. Mo jẹ́ kí n pariwo jáde nígbà náà pé tọ̀ a sì wà ní kóòtù tí ìbá ṣe bẹ́ẹ̀ ń bá ti pariwo because mi ò ní fẹ́ distraction fún ìlú pé ijó ní kéèsì lọ́ba níkà, ijó ní kéèsì lọ́ba níkà, ijó ní kéèsì tọ́ba, ijó ní kéèsì àwọn ẹlẹ́yìn lára. Ká má distract ara wa. We don't need to hit the politics pé ọmọ onílù ni wá a ò sì gbọdọ̀ wá kó dàrú. Dúpẹ́ fọ́lọ́run báyìí pé up till this moment bó ń ṣe bá yín sọ̀rọ̀ yìí SOS to the whole world, my phone is still at hand. Kìí sì ṣe pé wọ́n take entry kankan ní lórí kọ́, kìí ṣe pé entry kankan wà ń bẹ pé agba bàtà rẹ, agba fóònù rẹ, agba kìíní, ó ti gba bàtà, ó ti gba fìlà, fóònù nìkan ló kù òun kọ́, specially náà gba fóònù méjèèjì lọ́wọ́ mi báyìí ó sì dà sínú báàgì. Ó lè jáde níjọ́ náà, láti ìjọ́ náà mo ti rí fóònù mi mọ́. Mi ò ní lọ o, mi ò ní lọ o. Màálù tí ò ní rú lọ̀rọ̀ mi o. Ọlọ́run bá níbà lé ìsinsin. Mi ò ní torí mo fi ní mi ò ní lọ tí n bá rí wípé wọ́n fẹ́ pè mí lẹ́jọ́ yìí pé mi ò lọ police station tán bá competition kan wá fún mi wípé Mr. A pè mí lẹ́jọ́ kìíní ìwà defend àwọn kí wọ́n sì kọ́ lọ́ọ̀yà kan ní ọkọ̀ tí máa lọ sọ́fíìsì lọ́ọ̀yà yẹn tí máa lọ rí fún lésì tàbí tí máa pé kí lọ́ọ̀yà mi lọ fún lésì tí lọ́ọ̀yà mi ò bá wá ráyè tàbí àti ìjọ lọ máa lọ reply rẹ̀ tí ò bá tẹ onítọ̀hún lọ́rùn ní ó lọ court. There is nothing criminality in ọ̀rọ̀ pé àjọṣe cyber bully ẹgbẹ́ tó ti cyber bully sábà tẹ́ bá rẹ́ni tó bá dúró tì í dára kò sí nǹkan tí ń jọ wọ́n bẹ́ẹ̀ tó bá bú mi máa bú ẹni. àwọn so-called executives yẹn àwọn náà ń purọ́ mọ́ra àwọn tọ́jọ́ kiri ń gbà náà pé ẹjẹ́ ìgbà bá ti sọ̀rọ̀ cyber bully wọ́n fi ń dẹ́rù ba àwọn kéékèèké tí wọ́n mọ̀ bú wọn pé lágbájá olè ní ẹ, lágbájá ó gbé mi lówó, lágbájá olè ní kò bá wa ṣe local government wa nǹkan kan. Ìtàn ṣẹnu tán fi kígbe táwọn tán fi lọ àwọn ọlọ́pàá gbọ́mọ kígbe cyber bully ẹjọ́ local lọ́ọ̀rẹ́ béèrè cyber bully ó di mélòó, cyber crime lámọ̀ but cyber bully ó di mélòó tẹ́ gbọ́ wọ́n ti imprison rẹ̀ lórí cyber bully ó di mélòó. Tọ́ bá kẹ̀tì halẹ̀ tọ́ bá ṣe tọ́fẹ́ ṣe at the end of the day kò sáwọn ọlọ́pàá tí ó lọ defend kí ní ẹni kóòtù. Èmi lórí kéèsì tètè ní ọlọ́pàá tó bá lóun gbé mi kọ́ mọ̀ wípé asákòkò pẹ̀lú kòkó rẹ̀ ni wọ́n jọ gbẹ o wàá dé kóòtù wọ́n tó gbé mi dé kóòtù wàá mú gbogbo àwọn ẹ̀rí tí mo ti ní látẹ̀yìn wá ní ọ̀padà wá jẹ́ pé òní ọ̀padà wá forí fa torí pé mo ti ní ìwé nílẹ̀ lọ́dọ̀ commissioner of police the same Ọ̀yọ́ state tó cover gbogbo wa. Mo ti ní ìwé nílẹ̀ tí mo ti sign wípé a ò ní fagbára yọ Yunusa, ọwọ́ òfin láfi yọ Yunusa. Gbogbo ẹ̀yin tẹ́ bá wọn tẹ́ ń bá wọn bú mi ọ̀fẹ́ yọ ọkọ̀ yọ ọ̀fẹ́ àti ní kánjẹ́ kọ́ wò òfin kọ́ yọ tó fi bá yọ Yunusa ti lọ tó fi ọba yọ Yunusa àwa wo bó ṣe fún fẹ́ jókòó ọ̀kanú méjèèjì tó fi bá yọ Yunusa ti lọ bó fi ọba sì yọ Yunusa yóò sì mọ̀ ṣe ìjọba rẹ̀ l'Ógbómọ̀ṣọ́ bó ṣe fẹ́ mọ̀ ṣe lọ́ba níkà lọ́ fẹ́ yọ làpọ̀ lọ́ba níkà lọ́ fẹ́ ẹ lọ rí chẹ́kẹ̀ ṣe rí kéèsì mi kankan pẹ̀lú ẹ̀ ní court but tí Yunusa bá fi lè wọ court kẹ́ ẹ mọ̀ pé lọ́wọ́ pé wọ́n gbé mi ni wọ́n fi wọ court torí kò sí gbígbé tí wọ́n gbé mi tí kò ní kọ lẹ́sẹ̀ torí lórí ọ̀rọ̀ rẹ̀ ni bóò ni ò wá sí ní wọ court bóò ni ò sí ní dákọ̀ ọmọ ilé tí ń ṣe lọ́dọ̀ mi nítorí pé gbogbo ẹni máa pẹ́ kí lọ́ọ̀yà mi ọmọ béèrè ọmọ ilé ibo ni ọ ta ni bàbá ẹ̀ àbúrò bàbá ẹ̀ ń kọ́ a ò tiẹ̀ gbà tó bá ní ìlú ẹ̀ ni a sì wá ṣẹ̀ṣẹ̀ wá máa gbé fídíò gbogbo àwọn ará Abẹ́òkúta tí wọ́n wọ̀n wá lépè l'Ógbómọ̀ṣọ́ àwọn ará Ìwó tí wọ́n ń bú wa l'Ógbómọ̀ṣọ́ àwọn ọmọ tí wọ́n ń sọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń bú àwọn ará Ògbómọ̀ṣọ́ ẹ̀ṣẹ̀ wọn máa pírẹsẹ̀ntì àti gbogbo voice note tí wọ́n ti sọ pé kẹ́yìn náà bá fún mi lówó màá dó ti yín ẹ̀yìn lè ṣe bẹ́ẹ̀ kí n pé máa kó lọ́dọ̀ yín ta lọ sọ̀rọ̀ rẹ̀ gbogbo ẹlẹ́mọ̀ gbọ́ngbà náà but a fi sínú ni a fẹ́ kí Yunusa lọ sí kóòtù látọ̀dọ̀ wa àwọn tí ń rán níṣẹ́ nìyí àti ní fídíò bí tán ti lọ pàdé ara wọn pẹ̀lú àwọn àbúrò rẹ̀ tó bá gbọ́pàá tán jọ ṣe kínní tí yẹn mọ̀ sọ pé wọn mọ̀ nǹkan kan ó ti ṣó wípé àwọn tán rán wọn ní sẹ́sù Ògbómọ̀ṣọ́ kan mọ̀ bu wa náà nìyẹn gbogbo mọ́ ṣe ń bú mi lórí platform gbogbo ẹ̀ pátápátá ni mo screenshot ẹ̀ torí fọ́tò wọn náà ni mo fi screenshot ẹ̀ mi ò lọ sí court but torí pé àyíbámọ̀ tó wọn ọba lọ ni mi ò lọ court but àyíbámọ̀ tí wọn ọba lọ ni
àti ní fọ́tò àjọ yàpọ̀ pẹ̀lú wọn pé tó ẹni òun ní wọn sọ̀rọ̀ bọ̀ ẹni níbi tóun náà ti sọ̀rọ̀ màá wà mọ́ play rẹ̀ ńgbà náà ayọ́wọ́ àjọ mọ́ rí so mi ò tọ́ mi ò yẹ̀yẹ́ èmi ń gbìjà àwọn òbí wa ni mo sì ń gbìjà lu wa ni kígbe mọ́ kéye náà fi kò mọ bú kéye náà fún gbogbo yẹn sọ fún gbogbo àwọn àbá ọmọ àlè ní can just imagine wọn wo kábíyèsí wa kọ́ mọ̀ sọ pé ọmọ àjọ bẹ̀rí tí ń jà kwaya kíní kan olóògbò òróró àti kíní kan kíní plan yóò fọ́dánù ń plani fún olùkọ́ máa pé yóò fọ́dánù ẹ wá ní mò ń bínú rẹ̀ à ń sáré lọ síwájú fún ìlú Ògbómọ̀ṣọ́ èèyàn sì ń dúró níwájú wa nílùú Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ òun ò ní níláárí ẹ̀ sì ń ka ẹsẹ̀ sókè ẹ̀ sì ń là mọ́lẹ̀ ẹ mọ́ wo làdáni yìí o tí ẹ bá sí pé bó ṣe jẹ́ gbogbo tó bá ní kọ́ ọmọṣẹ́ ọmọ ìdálé ló nídìí olú bàbá yẹn gbogbo fídíò yẹn wà eléyìí ṣe cyber bully àbí wọ́n pẹ́ bully náà ní sí eléyìí ṣe cyber bully Múmbàrí bully léléyìn àbí Utuba bully léléyìn. You are sitting on Ògbómọ̀ṣọ́ mo fẹ́ sọ fún yín Ògbómọ̀ṣọ́ is sitting on a time on the gunpowder. It can explode at any time into winu. It can explode at any time. So time yẹn gan ní ìsàlẹ̀ tí mo pé it can explode at any time. Kò sí security report lórí eléyìí. A fẹ́ lu mọ́sálásí on the 24, 25, 26. A sì mú ìyàwó àbá ṣe wáàzì. Òun lè rí security report lé lórí táàrẹ́ ní tọkọ report ọ̀hún. Ẹ̀tọ́ wá sí fóònù mi kalẹ̀ ẹ̀yẹ́ yẹn mi ò tí rí fóònù mi gbà ọ́ bí pé mò ń sunkún àwọn tán rí mi pé wọ́n rí mi pé pẹ̀lú ògo Ọlọ́run láwọn tó jẹ́ tèmi tán rí mi pé wọ́n rí mi pé torí wọ́n sọ pé àwọn tó ń sunkún fóònù kalẹ̀ káàkiri gbogbo àgbọn fi ń sunkún fóònù kalẹ̀ káàkiri mú láti sunkún rẹ̀ láti pé kí ayé ó lè bá a mọ̀ pé kìí ṣe pé mò ń gba owó ṣe tí mò ń ṣe ni nínú tí ò sí náà láti ń struggle láti pé kalẹ̀ bá fi nínú tí ò sí náà láti fi jọ ó pọ̀ pẹ̀lú àwọn bàbá ńlá bàbá yín àwọn olówó tí wọ́n sọ pé olówó làwọn bí mo ṣe jẹ́ tálíkà Ọlọ́run báyìí ni mo mì wọ́n jìgìjìgì pẹ̀lú gbogbo wọn bí mo ṣe jẹ́ tálíkà mo mì wọ́n jìgìjìgì pẹ̀lú gbogbo ọlá wọn bí mo ṣe jẹ́ tálíkà Ọlọ́run mo mì wọ́n jìgìjìgì pẹ̀lú mímọ́ yẹn wọn tán láwọn ọmọ yẹn kiri ẹ̀yin tẹ́ fún mi ní àṣàdùn láì Ọlọ́run bá yọ wá pẹ̀lú yín kí ni wọ́n lọ ní mí ní tòótọ́ èmi gan ṣẹ̀ṣẹ̀ ń gbà ní pé kí ni wọ́n Ọlọ́run bá ní mí my hero tí mi ò lè gbàgbé rẹ̀ láíláí tí máa fi wọlé ní Umar Mukhtar Lion of the Desert wo ti wo láàárọ̀ yìí religiously kẹwọn tán pè ní right kí n dúró lórí òdodo lórí ìlú rẹ̀ kó sì takú lórí ìlú rẹ̀ ó sì kú síbi rẹ̀ under revolution inú ní délé yìí lọ we will celebrate it kódà mo ti ń wo bí mo ṣe celebrate ẹ̀ wàláì mo ti ń wo bí mo ṣe celebrate ẹ̀ l'Ógbómọ̀ṣọ́ èmi ò mọ̀ tiẹ̀ o but èmi Zubairu Muhammed Taofeek wàláì mo ti ń wo bí mo ṣe celebrate ẹ̀ mo ti ń wo bí mo ti ṣe conquer that is the word I'm going to use bí mo ṣe ni màá máa wí torí kálukú sá ni ẹlòmíín sá pé kọ́mọ ya fọ́tò pẹ̀lú rẹ kọ́mọ rí mi pẹ̀lú rẹ o bí mo ṣe kọ́ńkà ni Ọlọ́run bá lọ́rùn mi níṣẹ́ Ọlọ́run bá sì dókítì bí mo ṣe kọ́ńkà ẹ̀ padà rí bí wọ́n tó tún mi gbé màá tó jáde bí wọ́n bá tó jáde tán àtúnjọ wá celebrate ẹ̀ ni because he will go he will surely go ní tí wọ́n fẹ́ gbọ́tàn tó rẹ̀ pé kọ́mọ gbé fóònù mi nìyẹn ẹ bá tiẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá mi ò bá ti ṣe sùúrù ní ìsìnkí tẹ̀ dákẹ́ pẹ̀lú ẹ mọ̀ jẹ́ ká sọ̀rọ̀ mi jẹ́ ká mọ̀ wòra nínú mo bá tẹ̀ fẹ́ dákẹ́ ní ìsàwọn ọmọ yín tẹ́ ní kọ́mọ bú mi kálẹ̀ káàkiri nǹkan you can just imagine ẹni kí n dákẹ́ kémi ọmọ sọ̀rọ̀ mọ́ wọ́n wá ní mi ò sọ̀rọ̀ mọ́ ẹ wá tí kọ́ wọn ọmọ yẹn bọ́ sórí Facebook kan ló mọ̀ sọ pé mo ti lé lọ́ba níkà wọlé mo ti lé lọ́ba níkà wọlé lẹ́yìn táwọn tó yẹ pé bàbá ńlá bàbá rẹ̀ pẹ̀lú ọlá àwọn tán láwọn ní àdúgbò tó kò sí kankan nínú wọn tó lé mi wọlé àmọ́ torí àlàáfíà ẹ wá ní kéyìn wọn mọ bú mi ẹ wá ní káwọn ọmọ tó bá ti wá bọ́ tí wọ́n mọ kó lálẹ́ mi wọ́n mọ bú mi bàbá onírọ̀ yìí tó ti bẹ̀rẹ̀ o bàbá oníkíní lọ́rọ̀ tí ó kàn wá ẹ lọ rí wo under comment section video tí mo fẹ́ sọ sí ẹ lọ rí wo orú nǹkan tí wọ́n ń wí tọ́lọ rí wí síbẹ̀ lẹ́ni tí mo ń wí ẹlòmíì sọ o àmẹ́ni tí mo ń wí kò gbọ́ nǹkan kan lórí nǹkan tí mo sọ ń bẹ̀ tí kò kan nìkan kan general ọ̀rọ̀ ẹ̀sìn ni àtọ̀rọ̀ àlàáfíà ilẹ̀ Yorùbá ni mo sọ tó tún bọ́ síbẹ̀ tó tún bú mi ní kàn mọ́ ẹ̀yin mọ́ fóònù tètè nígbà pé kàn mọ́ bú mi ń gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ ẹ̀yin náà tún sọ fún wọn they said it ẹ̀yin náà tún sọ fún pé nígbà tẹ́ bá frustrate mi fúnra mi ni màá jáwọ́ tẹ́ mo ti ní kéèsì níbẹ̀ yẹn ẹ lọ sí SID ẹ lọ rí report nǹkan tó mọ̀ kọ́ síbẹ̀ ẹ lọ sí state CID ẹ lọ rí ibi tá a parí ọ̀rọ̀ sí níbẹ̀ wọ́n á gbé wọn sí SID níbí
AC ní ká mọ́ lọ ẹ mọ́ jà mọ́ ẹ lọ rí mọ́ ṣe sùúrù ẹ wà láàfíà fún ìlú ilẹ̀ ṣe kíní wọ́n ní kí n mọ́ lọ ẹ̀yin wá tún ní kí n padà wá máa tún wá padà dé wá sí fóònù mi kalẹ̀ pé ẹ̀yin bọ́ kíní kan lórí pílátífọ́ọ̀mù wa ẹ sì pé èèyàn tèmi pé ọ̀rọ̀ tí mo sọ yẹn o pé báyà mo gbọ́n gbé mi lọ Àbújá kan delete ẹ̀ Mr. Tajudeen Ayelero immediately ni wọ́n delete ẹ̀ ẹ̀yin wá ti wá extract ẹ̀ jáde mo wá dé wọ́n play rẹ̀ fèmí ibi kí lórí tí mo fi lè sọ pé wọ́n fẹ́ gbé mi lọ sí Àbújá ṣé ẹ̀ sọ pé fẹ́ gbé mi lọ sí Àbújá ni ṣé ẹ̀ sọ bẹ́ẹ̀ ẹ fẹ́ gbé mi lọ sí Àbújá ìwà ni mi ò bá ti sọ bẹ́ẹ̀ pé mo ní security report láti Àbújá nígbà tí ò sí security report láti Àbújá ibẹ̀ yìí lẹ́mọ̀ pé kò sí security report láti Àbújá a sì ti ṣe affidavit pé ká mọ́ sọ̀rọ̀ mọ́ ká mọ́ ṣe ní ká mọ́ lọ a ti parí rẹ̀ ẹ jẹ́ kí n mọ́ lọ náà. ẹ wá fi ìpè tẹ wá lè ṣe pé ẹ wá gbé fóònù mi kalẹ̀ máa mọ̀ pé Ògbómọ̀ṣọ́ Ìbàdàn Ògbómọ̀ṣọ́ transport mi wọ́n pé tó bá ti frustrate mi mò ń wọ mọ́tò lọ mò ń wọ mọ́tò bọ́ ẹ máa wà lórí ìjòkó lọ́báníkà o tó bá tún di ìrọ̀lẹ́ mo tún ti wọ mọ́tò mo tún ti padà wá s'Ògbómọ̀ṣọ́ tó bá tún di ìdájí mo tún ti ń sáré bọ̀ wá tí wọ́n ní kí n mọ̀ bọ̀ wá báyìí mo wá ń pè mo wá ń lọ mo wá ń bọ̀ mo wá ń lọ mo wá ń bọ̀ ọ wá di stage pé mi ò tiẹ̀ wá mọ̀ máa rí gbà mi ò rí gbà mọ́ ẹ wá ní kí n mọ̀ bọ̀ kí wọ́n á ṣe kí ni. fóònù mi lọ dáràn nu ẹ̀yà tì í mọ́lé dáadáa kóòtù bí tẹ́ bá fẹ́ gbé lọ ẹ gbé lọ bí wọ́n bá ṣe tán màá gba lọ́ọ̀yà fún á lọ gba béèlì rẹ̀ ní kóòtù òun ni criminal ní ìsìn fóònù mi méjèèjì ní criminal tó tẹ́ bá sọ pé exhibit ní lórí kíni exhibit kí náà ń pè lẹ́ exhibit nígbà tí mi ò jalè tí mi ò gbé wípé tó wọ́n ní fóònù yìí wọ́n gbé ní wọ́n sì discover pé gbígbé gbogbo fóònù tí mo ń lò láyé mi tuntun ni torí I know what it takes gbogbo kódà kó sì pé tẹ́lẹ̀ sọ́bẹ̀ ni tuntun ni mo máa ń lò àwọn ọmọ mi ò jẹ́rìí sí a máa exchange gbogbo fóònù tó wà lọ́wọ́ àwọn ọmọ mi àti tó bá a máa exchange ẹ̀sìn ra gbọ́n bá ti rà ń bá rà máa ra tèmi máa ra tó mi máa ra tìyàwó mi bí mo ṣe máa ra nìyẹn tàbá wà wà with anybody tó bá tó close mọ́ àwọn náà fún mo ti change fóònù wọn náà bàbá ṣe nìyẹn tó tó ní kí ló wá fẹ́ jẹ́ exhibit ń bẹ̀ ẹ bá ìbọn nínú fóònù ni àbí ẹ bá conversation mi pẹ̀lú àwọn aráàlú òyìnbó kan nínú fóònù ni pé à ń bọ̀ wá dàlú àbí kí lè bá ń bẹ̀ tó fi jẹ́ exhibit wá sí di fóònù méjèèjì pé bàbá ṣe ìkàwé àmọ́ nǹkan tó ń pè ní exhibit náà wọ́n ní exhibit ni wọ́n ti gbà kalẹ̀ mọ̀ wọ́n lọ mọ̀ wọ́n bọ̀ wọ́n lọ ẹ̀dùnkó fóònù tọ́sẹ̀ yìí nìsín charge ẹ̀ sí kóòtù ká lọ wọ́n náà bá ṣe béèlì fóònù èmi tí mo ní fóònù ní ìsẹ̀ńdà mi láàmú kí n lọ rí mọ́ wọkọ̀ lọ kí n mọ́ wọkọ̀ bọ̀ kí n mọ́ wọlọ́wọ́ yìí fèsì iṣẹ́ mi ṣe ẹ̀sìn ní kí n mọ́ sọ̀rọ̀ ẹ̀sìn ní káwọn tàn wọ́n mọ́ bú mi lórí fún ojoojúmọ́ tí wọ́n bá tún wá ti wá wọnú tí wọ́n bá ti wọnú kí n máa mọ́ bá bọ́ sí yẹ̀yẹ́ mi bọ́ ṣe ń bú yìí bọ́ ṣe ń bú family mi bọ́ ṣe ń bú everybody tí wọ́n ṣe gbogbo ẹ̀yin ò rí yẹn rí security report lórí rẹ̀ orí tèmi lẹ́tí rí security report mo ti tá kán ní ìsìn mi I don't care I'm not coming mi ò wá use this video against me wípé mo ní mi ò ní wá I thank God pé nígbà tí wọ́n padà wo fídíò mi yẹn mo rí pé mo ti táàgì Inspector General of Police lórí fídíò tẹ́fi torí rẹ̀ gbé mi yẹn mo ti táàgì wọn yẹn náà tún lọ rí tún wò mo táàgì Commissioner of Police mo táàgì Inspector General of Police mo ti táàgì Òṣogbo mo táàgì Governor's Office mo táàgì a lot of people as if I know èmi gan ẹsẹ̀ tuntun wo ni mo á rí pé mo ti táàgì gbogbo bẹ̀ yẹn so they did not call me from all these places pé àìbá àmọ́ tẹ́ bá gbọ́n kankan call me within all this ẹ lọ́ọ́ rí wo fídíò yẹn mo táàgì gbogbo wọn ní tẹ́torí rẹ̀ gbé mi sí I tag them as if I know mo fi tag wọn níjọ́ náà sọ pé we are sitting on a gunpowder ẹ ò rí yẹn ẹ wá pé mo á sọ pé a fẹ́ lo mọ́sálásí sí àwọn ní right sí mọ́sálásí ni ẹ wá torí ẹ wá sí ìdí fóònù mi ẹ̀yin fóònù tọ́lọ́run bá ní kẹ́ wálé ẹ wálé wá sọdún ẹ bá yìí sọdún ni Ọlọ́run jẹ́ kẹ́ sọdún ayọ̀ lọ́hùn àmọ́ tí mo mọ̀ ní pé ẹ̀ ní kú síbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run kò yín yọ. Assalamu alaikum warahmatullahi.